àṣé ó dáa ká níyì nílé ká níyì lóde. Kábíyèsí Olúwo rèé o ní ìlú Canada. Bí kábíyèsí ṣe dé sí ìlú Canada ní gbogbo àwọn ọmọ Yorùbá nílùú Canada náà wá pàdé wọn. Tijó tayọ̀ ní yèyé oge ìlú Canada fi kó gbogbo àwọn èèyàn láti wá pàdé Olúwo. Ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe yẹ́ bàbá sí. Amalia, let me put a picture of the large. Let's go there. Okay, but ma. Àjọ wà lórí line nígbà tí jábọ̀ ìjọ kọ́lá nínú ẹjẹ́ kí n pè é padà mi ò pé àjọṣepẹ̀ kò fún wọn. Amaya, come, let's go. Zoom party ká ṣe pẹ̀lú kiri Adéwálé ní Ọ̀tàwà bẹ́ẹ̀ of your reception when you are going home. Okay. Sálàfíà alábáyé. Abalẹ̀ ó máa jẹ́ Ọba tí a pè é tó tún dáhùn. Ọbalẹ̀ ó máa jẹ́. Iná pé méjì, àwọn iná kan wà tó dáa, àwọn iná kan wà tí máa fa ìtura tí àṣẹ iná bá jáde.
àwọn kan wà tó yẹ pé gbogbo ohun tí ó bá ń ṣe bákan nínú ayé ó ní ìdí kí Ọlọ́run fara dáhùn. bẹ́ẹ̀ ni àṣẹ náà ni wọ́n fi ń jó àṣẹ òun ló ń gbé ọ̀tá yín bá wà yọ ọkàn kábíyèsí kábíyèsí o. bẹ́ẹ̀ ni ẹ̀rí náà ọ̀nà méjì ló pín sí ọ̀bẹ olójú méjì ni káwọn àti máa gé títúrà ní ọ̀wọ̀ ayé ni. àmì o. gbogbo egún ìdí bẹ́ẹ̀ máa ń pẹ́ ṣẹ̀randíran ṣẹ̀dílé ọkọ ilé aya bẹ́ẹ̀ máa ń pẹ́ ṣẹ bàbá jésù yín kan látòrí yín látẹ̀lé lọ ìyín rọ̀ lórí yín. àṣẹ o. lórí ọmọ yín. àmín àmín lórí aya. àmín ọ̀dàwọ̀dún. àmín àmín. kábíyèsí ọba alápòmù ti ìlú àpòmù náà tún rèé o ní ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú olúwo nílùú canada ẹ wò bọ́n ṣe ń jayé ọba.